Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ má bínú torí Ọlọ́run. Network wa mi tẹ́ mọ̀ bóyá ti cut mọ́kàn akọ̀run lójọ́ lọ. Anyway, account number ọkọ ọmọbìnrin yẹn. Account number ọkọ ọmọbìnrin yẹn o. Òun ló stroll ní ọwọ́ ìsàlẹ̀ yẹn fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún ọmọbìnrin yẹn lówó kẹ́ wá kọ orúkọ ẹ̀ síbẹ̀. Kí lórúkọ mi Sadele? Kí lórúkọ ọmọbìnrin yẹn náà? Wasila, ẹ fi Wasila ṣe reference. Network ló ń ṣe jágàjágà torí Ọlọ́run. Ẹni tó fẹ́ fún ọmọbìnrin yẹn lówó. Ẹjọ́ torí Ọlọ́run, account number ẹ̀ nìyẹn. Ní account number ọkọ ẹ̀ nìyẹn, orúkọ títọ́kọ ẹ̀ nìyẹn. Ẹni tó fẹ́ fún ọmọbìnrin yẹn ní ẹni gbogbo ẹ̀yin request pé ọmọbìnrin yẹn ká má account number ẹ̀ wá. Network wa kọ́ọ̀tì ni ẹjọ́ torí Ọlọ́run. Ó kọ́ọ̀tì ni. Gbogbo ẹ̀dá fẹ́ fún ní nǹkan account number tẹ́ máa bá fi nǹkan náà sí ni network yẹn ló shut down. Network yẹn ló shut down. Anaconda lórí ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́ Anaconda yìí wá tó talent nínú fídíò yìí tó lọ́wọ́ ó fẹ́ fúlù agbolé olóòlù ẹ̀gbọ́n tó wí ń bí kí tó play ń tó sọ̀rọ̀ ń bí. gbogbo ẹ̀yin arábàtàn tẹ sọ pé egun olóòlù ò ní agbára egun olóòlù ò ní agbára kankan gbogbo ẹni mo fi sọ egun olóòlù kò lágbára kankan tí egun olóòlù bá lágbára. mo lè sọ pé tó bá fẹ́ talent egun olóòlù àbò fẹ́ challenge àwọn olóòlù fẹ́ challenge family olóòlù pé wọ́n ní kankan ó máa sọ pọ̀yàn ni má fi mi kọ́ bọ́dì èmi sọ bẹ́ẹ̀ confirm pé kò jẹ́ kankan kò dẹ̀ ní kankan mo sọ kò ní kankan má yẹn sáyẹ́dì sí sọ pé kìnnì kan sọ ìwọ náà sọ bẹ́ẹ̀ tó bá ṣe bó mọ̀ pé wọ́n nágbára náà kí ló dé ẹrù báyìí náà confirm ẹ̀ pé wọ́n jẹ́ kankan wọ́n ní kankan jẹ́ kọ́ mọ̀ mo tún dábàrà sẹ́yìn kó lè yí ògbà wọn pé tó ń wí nìyẹn. gbogbo ẹ̀yin arábàtàn tẹ sọ pé egun olóòlù ò ní agbára. kò lágbára kankan. egun olóòlù ò ní agbára kankan gbogbo ẹni mo fi sọ egun olóòlù kò lágbára kankan tí egun olóòlù bá lágbára ẹ kọ́kọ́ gbọ́ challenge tí Alfa Saheed Shittu tó tró sí ẹ kọ́kọ́ wo fídíò yẹn kẹ kọ́kọ́ gbọ́ challenge yẹn kí tó wá sọ̀rọ̀ lé lórí ó yẹ wo fídíò yẹn ó lè ti lójú olóòlù wálé akiri yẹn pé ọba jíra lóru pé olóòlù àbọ̀ olóòlù ẹ̀jọ̀ ìforíjì mi káàdà kò ní kúre kó wá lọ́dún sí mi lánàá. bẹ́ẹ̀ ni náà kò ní dábọ́ lónìí bẹ́ẹ̀ fún tí mo bá délé ayé bá máa gbé júlì délé ayé ọ̀bí dà. bẹ́ẹ̀ ni náà olóòlù mo promise yẹ àti wọ. mo promise yẹ olóòlù mo promise yẹ orúkọ mi Saheed ni mo ń jẹ Síkírà ni mọ́mí mi ń jẹ tó bá jẹ lọ́wọ́ ní tó ń jẹ lọ́wọ́ tó jẹ lójú lọ́dún sí mi lójú ọrùn. bẹ́ẹ̀ ni tó o bá gbé júlì délé ayé ní bastard promise yẹ onídàbọ̀ lónìí. wá mo ti rántí jọkàn mo rántí ìwọ bàbá yìí Anaconda àbí ló ń jẹ o promise mi pé Anaconda o promise mi lájọjọ yìí mo lè gba challenge yẹn why kí o wá put it into practice. kò tó bẹ́ẹ̀ ni. Anaconda ó challenge mi láti jọjọ yìí àdẹ̀rí mọ́. ẹjọ ẹ̀yin brothers wa sisters wa. pé àdùkúnà tó sọ pé ogójúlé yẹn wọn fẹ́ kó jáde wá. sọlẹ tán. tó bá jáde wá Alfa Saheed Shittu èmi náà wá jáde wá. sórí wọn bá ṣe competition fún gbogbo ilẹ̀ sírí fídíò yẹn Alfa Saheed Shittu. ọmọ yẹyẹ Anaconda ọmọ yẹyẹ kò play fídíò bí tí mo ti ọ̀rọ̀ challenge tí mo jà òun ló tún challenge sí mi o kò play ẹ̀ tán kò mọ̀ play ẹ̀ tán torí mọ̀ pé mo right ìmọ̀ abẹ́ play ẹ̀ tán sọ̀rọ̀ ẹ̀ tán. ó kárí ọkùnrin ni ẹ ọkùnrin takuntakun ni ẹ bẹ́ẹ̀ ni èèyàn tó bá dẹ̀ dára ẹ̀ lójú bó ṣe máa gbé iye kó ṣe nìyẹn. sórí nínú fídíò tó ṣe yẹn ó ṣe live video ni ó tún ṣe débi pé ó tún mú fídíò kan tí èmi àti ẹ tí mo ti challenge yẹ wípé kí wọ́n kọ ifá dẹ̀ síwájú títí ẹ kí wọ́n kọ aláwù dẹ̀ síwájú tèmi wípé gbogbo nǹkan tí wọ́n bá mọ̀ nínú Kùránì ayé tó bá mọ̀ wípé kò gbé jáde pé kò fi ní kí ifá tí wọ́n kọ sí iwájú ẹ yẹn iwájú wa yẹn kó parẹ́ àbí aláwù tí nǹkan tẹ́mi bá mọ̀ èmi á fi àyájọ́ máa fi pa aláwù tí wọ́n kọ sí iwájú aláwù ìbàjẹ́ bísímìláì ìbàjẹ́ Muhammadu Rasulullah lọ́ba kọ síwájú pé máa fi àyájọ́ máa fi parẹ́ ó wá lọ gbé fídíò yẹn wọ́n lọ gbé wá sínú live video ìgbà tí mo mọ̀ pé irọ́ ló ń pa pé onírọ́ ni ẹni mo ti tún gbé wá ẹ wá wúrọ́ tó pa. tọ́ntì yìí ó lè mi sá lọ pé mo dúró challenge pé wàá dábìlì ó padà pé mo sá lọ sórí wá èsì ọ̀rọ̀ ẹ̀ rèé mo ti sọ fún ẹ nígbà yẹn mo ti sọ fún ẹ pé mo ní ìgbà tí mo ti ṣe fídíò tó ti fún mi lẹ́sìn ìgbà yẹn tó sọ pé o ní nǹkan tó lè kà jáde nínú Al-Qur'ani tó lè fi pa ifá rẹ tó ti tún àwọn àgbàdẹ̀bọ̀ wọ́n ní ọ̀lẹ́ ti mèwò ìjà àwọn tó sọ pé o mọ nǹkan tí o máa kà tó máa pè jáde lẹ́nu tó máa fi pa ifá rẹ ifá tó bá. ṣe bí wọ́n lo tú challenge sí mi ìwọ ló tú challenge náà pé ẹgbẹ́ challenge tó tú rè ìwọ ló tú challenge. Al-Qur'ani tó sọ pé ogójúlé yẹn wọ́n fẹ́ kó jáde wá tó bá jáde wá Alfa Saheed Shittu èmi náà wá jáde wá sórí wọ́n bá ṣe competition fún èmi àti ẹ wọ́n wá mú bóyá ṣọ́ọ̀kì ni àbí igi kan àbí ìṣó wọ́n bá fi kọ nǹkan kan síwájú èmi àti ẹ báyìí wọ́n bá fúnra wa nígà wọ́n á kọ ifá wọ́n á fi ifá IFA wọ́n á kọ síwájú mi báyìí wọ́n á dẹ̀ kọ aláwù síwájú tiwọn náà wọ́n á kọ aláwù síwájú ẹ àbí wọ́n kọ Muhammadu síwájú ẹ àbí wọ́n kọ bisimilayi ramoni rahim síwájú ẹ Kùránì yẹn ayàtọ̀ bá mọ̀ nínú Kùránì yẹn kó pe gbogbo àyà yẹn jáde ayàtọ̀ bá mọ̀ ìtura ti mọ̀ ẹ̀mẹ́kọ̀ọ́kà ibi kí gbogbo ifá tó kọ síwájú tèmi yẹn pé kó parẹ́ láì ṣe pé bóyá fẹsẹ̀ parẹ́ láì ṣe pé bóyá fọwọ́ parẹ́ èmi máa pe àyájọ́ anything tó ń kọ síwájú ẹ̀ wọ́n bá kọ aláwù àbí Muhammadu Rasulullah àbí wọ́n kọ bisimilayi ramoni rahim síwájú á dẹ̀ parẹ́ lójú ẹsẹ̀ parẹ́ báyìí láì ṣe pé mo fọwọ́ parẹ́ láì ṣe pé mo fẹsẹ̀. ẹ̀yin èèyàn ṣe é pé wọ́n ló tó challenge pé wọ́n ló tó challenge o èmi ò mọ̀ èmi dẹ̀ fèsì pé èmi ò ní tèmi máa kà tó máa pa tó bá kọ́ lẹ́rẹ̀ẹ́ mi ò mọ̀ àbí but ìwọ sọ pé o ní tó máa kà àyájọ́
tó máa pa tí bá kọ rẹ́ mo lè tó challenge pé mi ní kọ àlá mo ní kọ Muhammadu orúkọ mi lásán Saheed lásán ni máa kọ kò sí àyájọ́ tó lè pè gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ pé mi mo kọ́ fúnra mi o kò sí àyájọ́ tó lè pè sí mi ìdẹ́rẹ́fẹ́ láwọn akọ Yorùbá English máa fi kọ kò sí àyájọ́ tó mọ gbogbo ilẹ̀ ayé tó lè fi parẹ́ bẹ́ẹ̀ ni mo tún tó challenge báyìí n tẹ́ mi sọ nìyẹn náà ìwọ wá ń twist yẹ sọ̀rọ̀ lọ. mi ò ní súnmọ́ ẹ rárá tó máa fi parẹ́ àyájọ́ ni máa lò Saheed Shittu wàá mọ̀ pé kàn bẹ tó bá súnmọ́ yẹn tó bá mọ̀ wípé àáfà nìyẹn tó bá mọ̀ wípé mùsùlùmí òdodo nìyẹn tó dẹ̀ dá ẹ lójú jáde mo challenge yẹ Saheed Shittu mo challenge. ẹgbẹ́ gbọ́n tó sọ pé òun ló tó challenge èmi kọ́ mo tó challenge ẹ wá wo tó twist yẹ lọ. gbogbo ẹ̀yin arábàdàn tẹ́ sọ pé epo olóòlù ní agbára gbogbo ẹ̀yin arábàdàn tẹ́ sọ pé epo olóòlù ní agbára ẹ wá wo tó twist ọ̀rọ̀ lọ́wọ́. epo olóòlù ní agbára kankan gbogbo ẹni mo fi sọ epo olóòlù kò lágbára kankan tí epo olóòlù bá lágbára ẹ kọ́kọ́ gbọ́ challenge tí àfa Saheed Shittu tó tró sí ẹ kọ́kọ́ wo fídíò yẹn ẹ kọ́kọ́ gbọ́ challenge yẹn kí tó wá sọ̀rọ̀ lé lórí ó yẹ wo fídíò yẹn ó lè tí lójú olóòlù máa lé ẹkiri yẹn pé ọba jíra lóru pé olóòlù àbọ̀ olóòlù ẹjọ́ ìforíjì mi o káàdà kò ní kúre kó wà lórí sími lánàá olóòlù mo promise yẹ àti wọ àtàwọn atọ́kùn ẹ àtẹ̀tẹ̀jọ́ ń gbé mo promise yẹ orúkọ mi Saheed ni mo ń jẹ Síkírà ni mọ́mí mi ń jẹ tó bá dẹ́ ẹ lójú kó ní tó ń jẹ lọ́wọ́ tó dẹ́ ẹ lójú lọ́dún sí mi lójú oorun tó o bá gbé ń dúró ìdílé ayé pèmí ní bastard mo promise yẹ. wá mo ti rántí jọ mo rántí ìwọ bàbá yìí anaconda ló jẹ o promise mi pé anaconda o promise mi lájọjọ yìí nígbà challenge yẹn why tí o wá put it into practice anaconda ó challenge mi láti jọjọ yìí àdẹ̀rí mọ́ ó lè sálọ ó yà anaconda ẹgbọ́n tó wí. tó ti di pé àlùkùnrin àtúnṣe pé ogójúlé yẹn wọ́n fẹ́ kó jáde wá tó bá jáde wá àfa Saheed Shittu èmi náà wá jáde wá sórí wọ́n bá ṣe competition fún gbogbo ilẹ̀ tí ní fídíò yẹn àfa Saheed Shittu ó kárí ọkùnrin ni ọkùnrin takuntakun ni ẹ bẹ́ẹ̀ ni èèyàn tó bá dẹ̀ dára ẹ̀ lójú bó ṣe máa gbé ìyẹn kó ṣe nìyẹn sórí nínú fídíò tó ṣe yẹ ó ṣe live video ni ó tún ṣe débi pé ó tún mú fídíò kan tí èmi àti ẹ tí mo ti challenge yẹ wípé kí wọ́n kọ Ifádẹ̀ síwájú títí ẹ kí wọ́n kọ Allahu lẹ̀ síwájú tèmi wípé gbogbo nǹkan tí wọ́n bá mọ̀ nínú Kùránì ayé tó bá mọ̀ wípé kò pè jáde pé kò fi ní kí ifá tí wọ́n kọ sí iwájú ẹ yẹn iwájú wa yẹn kó parẹ́ àbí Allahu tí nǹkan tẹ̀mí bá mọ̀ èmi á fi àyájọ́ máa fi pa nǹkan tí wọ́n kọ sílẹ̀ wájú Allahu ìbàjẹ́ bisimilayi ìbàjẹ́ Muhammadu Rasulullah lọ́ba kọ síwájú pé máa fi àyájọ́ máa fi parẹ́ ó wọ́n lọ gbé fídíò yẹn wọ́n lọ gbé wá sínú live video tó ṣe nípa tẹ́gùn olóòlù ti recently something yìí ó ní mi sá lọ ó sá lọ ní pé mo tó challenge pé ó wá dábìlì ó padà pé mo sá lọ sórí wá èsì ọ̀rọ̀ ẹ̀ rèé mo ti sọ fún ẹ nígbà yẹn mo ti sọ fún ẹ pé mo ní ìgbà tí mo ti ṣe fídíò tó ti fún mi lẹ́sìn ìgbà yẹn tó sọ pé mo ní nǹkan tó lè kà jáde nínú Al-Qur'ani tó lè fi pa Ifá rẹ́ so ti yẹ so àwọn àgbàdẹ bọ̀ wọ́n ní ọ̀lẹ́ ti mọ ìwọ̀ ìjà ìgbà tó ti sọ pé ó àwọn mẹ́wọ̀ ọjà ṣe bí wọ́n ló sá tó máa fi pa Ifá rẹ́ Ifá tó bá kọ sílẹ̀ lẹ̀ pé tó máa fi parẹ́ so kò ní ìdí pé mi náà jáde fún ní sùúrù anaconda mo mọ̀ pé wọ́n mi láì ní sùúrù ṣé èmi ni mo tó challenge ni èmi kọ́ náà tó bá pè mí ni mo sọ pé èmi ni mo tó challenge pé mo mọ tí mo lè fi pa n tó bá kọ rẹ́ táìpù mo tó challenge yẹn lọ́rọ́ tọ́ sí ẹ lẹ́nu ìwọ ló tó challenge èmi náà sọ pé mi ò ní tí mo lè fi pa tọ̀dọ̀ ti rẹ́ ṣùgbọ́n tẹ́mi bá kọ ọ̀n bí ẹ̀dá ò lè rí parẹ́ àbí ò bọ́yọ̀ bá ní ọ̀n bí ẹ̀rẹ́ Ọ̀rúnmìlà wọn bí Ọ̀rúnmìlà gan dá kò sólóògùn náà gbogbo Nàìjíríà tó lè parẹ́ ní ti bá kọ́lẹ̀ kọ́ bí dá kò tún lọ polóògùn wa láti India kò sẹ́tọ́ bíire nínú yàn bíire so sọ̀rọ̀ ẹ lọ ẹ wá wọ wẹ́yàmá tó ṣe. àwọn aláwọ̀ síwájú àbí Muhammadu Rasulullah síwájú ẹ pé mo ṣe ní àyájọ́ kan tó fẹ́ fi parí ìgbà tí wọ́n sọ pé o ní agbára kankan tó lè sàṣọ kò sọ̀rọ̀ lórí yẹn so wá ní challenge tẹ́mi wá fẹ́ tó lè rí. ní sùúrù ṣẹlẹ̀ pé o ti fail lórí ibẹ̀ yẹn o sá ni o lè fi òjòrò kò fi score goal lọ́dọ̀ tàwa o lè fi òjòrò score goal torí gbogbo bó ṣe ń lọ làwa ń tẹ̀lé o lè fi òjòrò kò fi score goal àlègbà o máa padà sórí ìtajọ́ ń fà yẹn náà wà á kọ́kọ́ wá pass yẹn náà pé yes n tó kọ́lẹ̀ àbí n tẹ́mi kọ́ o fi orúkọ Ọ̀rúnmìlà Ifá ẹ̀ o fi parẹ́ o máa jọ yẹn wò ẹ wá sọ̀rọ̀ ilé lọ. ó sọ pé egun olóòlù pé kò lágbára kọ́kọ́ wá síwájú ẹ̀rọ wá bá ẹ lójú ọ̀rọ̀ àbí kankan challenge tẹ́mi wá fẹ́ fún ẹ rè àfa Saheed Shittu ó yá mú lára àwọn ìyàwó ẹ mẹ́rin jáde mú lára ìyàwó ẹ mẹ́rin mú wọn jáde kí èmi àti ẹ káwájọ lọ sí agboolé olóòlù ibi tí wọ́n gbé ẹ̀gbọ́n yẹn sí. ẹ gbọ́dọ̀ burúkú kémi àti ẹ wájọ lọ sí agboolé olóòlù káwá lọ́wọ́ bí dẹ́kun yẹn wà kémi wá sọ́jà nìkan gbọ́ lẹ́nu ẹ̀. sílẹ̀kùn yàrá yẹn kí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọ́ lè fojú kan ẹ̀kú egun olóòlù tí kòkó ò bá ti ṣe wọn àfa Saheed Shittu mo mú dá ẹ lójú lọ́jọ́ tèmi Prophet Anaconda ìgbà àṣekùn wa ni mo ń sọ̀rọ̀ mo fẹ́ràn olódùmarè ìgbà tí ìgbà ní kọ́ gbẹ̀mí sínú mùsùlùmí kí n má rojú lè lọ́nà kí n má bọ́ náà bá pàdé. ní sùúrù gbogbo ẹyọ mọ Ìbàdàn ṣáà ń gbọ́ o Anaconda dúró challenge pé kémi kọ́ àwọn ìyàwó tèmi kí gbogbo wa ká wá lọ pẹ̀lú òun náà ká wá lọ sí agboolé olóòlù
káwọn olóòlù wá ṣí ẹ̀kú olóòlù lẹ̀ káwọn ìyàwó mi fojú wọn rí tó bá fojú wọn rí tí nǹkan kan ò bá wá ṣe wọn ó máa gba Islam tó sọ nìyẹn tuntun wí kí wọ́n fọ ẹ lẹ́sìn lọ́nbọ̀. lọ́jọ́ àlùgbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀ tẹ́ bá sọ yẹn fẹ́ẹ́ kálábàrà ìbáṣepọ̀ wà ní mo sọ̀rọ̀ mo fẹ́ lọ́wọ́ lọ́dún àdìgbò àti wọ́n ti gbà ní kọ́kọ́ ẹ̀mí sínú mùsùlùmí kí n má rojú lọ́dún kí n má bọ́ náà bá pàdé lọ́jọ́ àlùgbẹ́ndẹ̀ ojú kan ẹ̀kú olóòlù tí nǹkan kan ò bá ti ṣe wọn àfàṣẹ́ ní ṣítù mo mú dá lójú lọ́dọ̀ tèmi pẹ́ẹ́ kálábàrà ìbáṣepọ̀ wà ní mo sọ̀rọ̀ mo fẹ́ lọ́wọ́ lọ́dún àdìgbò àti wọ́n ti gbà ní kọ́kọ́ ẹ̀mí sínú mùsùlùmí kí n má rojú lọ́dún kí n má bọ́ náà bá pàdé lọ́jọ́ àlùgbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀ tẹ́ bá sọ yẹn. Fábalẹ̀ Anaconda ìwọ náà wò ó fúnra ẹ̀ ń tó yẹ kó sọ jáde pé ókè o lẹ́yìn aburú tó lóòlù ní lọ́wọ́ tó lè ṣe fún àwọn ẹni tó bá fojú kàn dáadáa wo ló yẹ kó tún dáadáa wo ló tún ní lọ́wọ́ bẹ́ẹ̀ tóbìnrin bá fojú kàn o ẹ̀já máa jà rárẹ̀ àìṣòro máa ṣẹlẹ̀ sí ókè for argument sake ẹ̀jẹ̀ kàgbé ẹsẹ̀ gbé kí tún ní dáadáa tó lóòlù ní lọ́wọ́ tó lè ṣe fún lù torí pé ẹ̀yin òpònú àgbàlagbà ẹ̀yin afọ́fún gbé mu àgbàlagbà nílùú Ìbàdàn tẹ́ ẹ̀ fọwọ́ sí pé olóòlù máa jáde iṣẹ́ kí láǹfààní olóòlù nílùú Ìbàdàn lẹ́yìn pé tó bá jáde àwọn obìnrin tó bá jáde tó bá rí wọ́n ní pé àwọn obìnrin ara wọn náà ni wọ́n ṣe mùsùlùmí tiwa o torí pé mùsùlùmí ò ní fojú rí kí nǹkan kan ṣẹlẹ̀ sí mùsùlùmí òdodo ẹlẹ́bọ bíi tiẹ̀ lásán ló máa labúrú yẹn máa ṣẹlẹ̀ sí ok kí láǹfààní tó olóòlù fẹ́ ṣe nínú ìlú àbá ti pé kó bá tèèyàn jẹ́ kó bá tóbìnrin jẹ́ kí tún lè dára tó ní lọ́wọ́ ó máa ń ṣàdúrà fáwọn èèyàn gbogbo àdúrà tó ń ṣe ń gbà ààrẹ tó da fún àwọn tó tẹ̀lé gbogbo àwọn tó ń tẹ̀lé ayé wọn ń bàjẹ́ sí mi orí gbogbo orí gbọ́dọ̀ ṣe tuntun ni ta lórí tó pààkì Ferrari síbẹ̀ ta lórí tó pààkì Lamborghini síbẹ̀ ta láyé ẹ̀ da nínú àwọn tó tẹ̀lé olóòlù yẹn ta ní ìwọ́ rí pé ìgbésí ayé ilé ti da o nínú àwọn tó tẹ̀lé àwọn jàǹdùkú tó tẹ̀lé tó sọ ọjọ́ mi tẹ́bí yẹs tó bá tẹ̀lé olóòlù o tó bá jẹ́ pọ́kùnrin ní ẹ o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀yà sọ dáadáa tó olóòlù gbé wọ̀ wá náà sọ dáadáa náà lẹ́yìn kó bá tèèyàn jẹ kò sí dáadáa lọ́wọ́ ẹ̀ lẹ́yìn pé kó olóòlù bá tèèyàn jẹ dáadáa wo ló tún wà lọ́wọ́ ẹ̀ pé tó bá jẹ́ pọ́kùnrin ní ẹ tó kì í sobìnrin tó bá níwájú ẹ̀ gbogbo tó bá fẹ́ ó máa rí ká ló dáa fún wọn ìwọ náà wo bó ṣe rí ibà àṣepọ̀ Anaconda tó bá jẹ́ pé olóòlù sọ̀rọ̀ dolówó ni ìwọ yẹ kó ti dolówó ó yẹ kó lápẹ̀ owó lára ẹ̀ àwọn Yorùbá sọ pé tó bá dẹ́rẹ̀ fún ni wọ́n ní tọrọ ẹ̀ la máa kọ́kọ́ wò ìwọ ibà àṣepọ̀ Anaconda tó bá wo rẹ̀ wò yí ẹ̀ kájọ́ sọ̀rọ̀ tí mo ti ń bá yín fà á tó wo yí ẹ̀ tí mo yìí ń bá yín fà á lọ ǹjẹ́ mo live in past olùkọ́ wọ̀nyí oyin gbégbèsè ayé aláyé àtijọ́ ni wo rẹ̀ wò sígbà yẹn wò mí sí yín wò mí sí wọ wò ó pé mi ò live in past mo ń live in present mo tún live in future mo ti kò gbọ́ mi yé ntí o ti ìgbésẹ̀ ntí o ti ṣẹlẹ̀ táwọn ọ̀kan ṣe máa wá ìgbésẹ̀ mo ti upgrade kọjá bẹ́ẹ̀ àwọn oògùn yín ò gbé yín upgrade ò gbé upgrade àwọn òṣà yín tẹ́ ẹ̀ bọ́ lẹ̀ Yorùbá kò gbé upgrade ó wá ń gbégbé tó wá ń gbégbèsè ayé ó ń gbégbèsè ayé àwọn Ọ̀rúnmìlà ìwọ́n náà kò tó bá múra tán ó máa inú kó jọ ṣoko tí alágbẹ̀dẹ ọ̀run tó ṣe fíìmù àbí kó jọ àwọn ní kó jọ Ṣàngó kó jọ Ọ̀rúnmìlà ó kò bá dàbí Ọ̀rúnmìlà ó ń gbégbèsè ayé àtijọ́ ìgbésẹ̀ ayé àtijọ́ ló ń gbé òun live in past ọmọ káwọn bá ní òun live in past èèyàn ń gbégbèsè ayé àtijọ́ ó wà 2026 ó wà ń gbégbèsè ayé 1825 bẹ́ẹ̀ ló ṣe ń gbé tọ́ba mọ́ 1825 lọ́lọ́ ó kàn ń gbé náà ó ń gbélé ayé ẹ wo gbogbo ẹ tó máa ń sóògùn ẹ kò gbé sáyé wọn bó ṣe rí rárá kò ń ṣe tẹnu o kò kí ń ṣe tẹnu tó bá rí mi face à face meet face to face wà á máa wò pé kí ló ṣẹlẹ̀ confam mo sọ fún ẹ mo já ìtàn ni mo já ìtàn alábàtà ni o ò lè fi rẹ o ò lè fi wé mi kí ni àǹfààní olóòlù tó ń ṣe fún yín tó tún lè ṣe fún èèyàn lẹ́yìn kó bá tèèyàn jẹ kí ló tún lè ṣe gbọ́n tó wí onígbà kí ọkọ àwọn ìyàwó wa tí kò bá ṣẹlẹ̀ sí wọn ṣé dáadáa ò lè ṣẹlẹ̀ sí wọn ló ṣe sọ dáadáa pé dáadáa lè ṣẹlẹ̀ bí i o ní agbára kankan tó lè sàṣọ kò sọ̀rọ̀ lórí yẹn so wá ní challenge tẹ́mi wá fẹ́ tó lè rè é àwọn sẹ́yìn ṣíṣú tó bá tó gbangba sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé àǹfààní yẹn tó ti yẹ sí ó sọ pé egun olóòlù pé kò lágbára ìpè kódà kọ́kọ́ wá sí wájú lágbára oúnjẹ farabalẹ̀ egun olóòlù lágbára irọ́ ni gbogbo egun ni òwò àpàtẹ egun olóòlù gbogbo egun ò lágbára egun olóòlù kan ló mọ̀ sọ ṣé o tẹ̀ dákun tó rẹ pé tí o rẹ pé challenge tí mo ń tó egun olóòlù kan ló ń bá wí gbogbo egun ni mo ń sọ lápapọ̀ ọ̀rọ̀ pé olóòlù ló ń bá wí o olóòlù wí ni olóòlù bá wò olóòlù níbo sọlọ́ọ̀lù nìkan wà nù ohun tí mo bá wí ní àbó ìdá ọmọ ni gbogbo egun irọ́ ni
ọ̀rọ̀ pọ́nlọ́ọ̀lù nìkan ni mo fún kò lórí mi gbogbo eégún yín irọ́ ni ẹni nothing ẹni lọ́rẹ̀ pa ẹ̀ lágbára kan mo ti challenge àwọn agbolé olóòlù sí pé káàdà pé àṣírí yín ti tú pé agbolé olóòlù ò ní kankan káwọn olóòlù wà lọ pé gbogbo àwọn olóògùn tó wà ní Ìbàdàn pátápátá tó ní oògùn abẹnú gọ̀gọ̀ torí mo mọ̀ pé wọ́n ní oògùn abẹnú gọ̀gọ̀ tó confam kò dàrú kọ́ wá bọ́ta kọ́ wá dá ọjọ́ fún mi pé Saheed Shittu àfún ẹ lọ́jọ́ méje Saheed Shittu àfún ẹ lọ́jọ́ mẹ́ta Saheed Shittu àfún ẹ lọ́jọ́ kan tí kò bá ṣẹlẹ̀ sí ẹ báyìí mo dẹ̀ sọ pé tàbí ṣe ẹ gbọ́dọ̀ lọ sápamọ́ sí kọ́nà òkè wá ṣe o ẹ máa ṣe láìfù ni o torí pé tíjẹ́ díẹ̀ bá mú mi níbi ọ̀tún la ẹ bá lọ pé jẹ́jẹ́ àṣàṣì ló jẹ́ kí jẹ́jẹ́ ní mú mi òjò nìyẹn o ẹ promise pé jẹ́jẹ́ ní máa mú ẹ wàá máa yàgbẹ́ ẹ promise pé wàá máa yàgbẹ́ wàá máa ṣẹ̀jẹ̀ ndì ẹ promise mi pé orí á máa fún ẹ promise mi pé inú á máa rún ẹ máa sọ tó máa ṣẹlẹ̀ sí mi ni o kò ń ṣe pé ìjọba máa kọjá lọ ṣòjóró èmi ò gbòjóró ẹ sọ tó máa ṣẹlẹ̀ sí mi Saheed Shittu kó tó péjọ méje ó máa kú ìyẹn ni mo fẹ́ gbọ́ o ẹ má máa pé mo wá lọ kú kó tó péjọ méje ẹ wá sọ wá ilẹ̀ pa mi ẹ̀yin kọ́ la táàmù kú tèmi tó ni o lọ́bẹ̀ kú mo ṣe wáyé tí bá kú mo ṣe wáyé mi ò sọ́kú tó ti gbọ́ mo ti jayé mi mo ti jayé mo nílé kò sí ilé ẹyọ kan tó gbọ́ mo nílé kò sí ilé ẹyọ kan mo nílé iṣẹ́ kò sí ẹyọ kan mo ní mọ́tò kò sí ẹyọ kan mo níyàwó kò sí ẹyọ kan tó bá wù mí mo lè fò káàkiri mo lè gbéra kó mo lọ sí Amẹ́ríkà mo lè gbéra kó mo lọ Canada mo lè gbéra kó mo lọ Saudi mi ò gba visa láti lọ sí Europe kankan bẹ́ẹ̀ sí Amẹ́ríkà mi ní gba visa bẹ́ẹ̀ lọ Canada mi ní gba visa akọ́kì pàmì mọ́lẹ̀ pìyàn mo lọ nìyẹn how they go mo ti débẹ̀ kí ló kù tí mo tún fẹ́ mo ti tọ́lé ayé wò ẹ̀jẹ̀ lọ tọ́nu wò tẹ́ bá ní tẹ́lẹ̀ fi ókè tíkẹ́ẹ̀tì mi kí máa lọ ẹ̀mú jáde ẹ̀fún mẹ́rin tán tíkẹ́ẹ̀tì mi kí máa lọ mo ti ẹjọ́ ayé náà mo ti ẹjọ́ ilé ayé kí ló tún mo wá tó bá dá yín lójú bá ní o tó bá dá yín lójú tó lè ta mi lójú tó bá pé irọ́ ni ẹ̀ ní nothing irọ́ ni bọ̀tẹ́ bá bẹ́ ṣe ẹ máa lọ dúró sí kọ́nà ṣe pé o mi ò òjòrò nìyẹn o ẹ máa bọ́ ọ̀tá gbangba ẹ máa ṣe live ẹ wá dá ọjọ́ fún mi tó bá dá yín lójú tí mo dẹ̀ mọ̀ pé lọ́lẹ̀ máa ń pa tẹ́ bá wá dá ọjọ́ méje fún mi èmi ní antidote tó máa neutralize agbára yín yẹn táwọn àjọ̀nú tẹ máa rán wáyẹ̀ wò ní lè súnmọ́ mi torí mo mọ̀ pé ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ èmi ní nǹkan tó máa lé gbogbo àwọn àjọ̀nú yẹn padà lọ́wọ́ kí nìkan náà kò lè sí ìwò àkùrá ni ọ̀rọ̀pẹ́ ọlọ́sà pàmò sí ìlú òyìnbó tó bá bí ẹ̀rọ máa bọ̀ nàìjíríà bò ẹ̀ ọ̀pọ̀ sí bá ń tó talent mi èmi ò hide bẹ́ẹ̀ bá ti ń tu talent lẹ̀ mi ò hide nàìjíríà bò wáyé kò ní dáfẹ́ tó bá parọ́ nàìjíríà bò wáyé bá fẹ́ tó talent mo máa tú ẹ̀ sí ní tú pé mi ò fọ́ so nàìjíríà bò wáyé ní tẹ́ bá fẹ́ ṣe assassin ni mo fẹ́ o tó confam tó bá ń ta ilé ojú but má wà lọ sá lẹ́yìn o máa sá tí o bá yẹ máa mọ̀ pé yes wọ́n ti ṣe wá ní sàṣàṣì o ìyẹn la fẹ́ sọ̀rọ̀. Saheed Shittu ó yá mú lára àwọn ìyàwó ẹ mẹ́rin jáde mú lára ìyàwó ẹ mẹ́rin mú wọn jáde kí èmi àti ẹ káwájọ lọ sí agboolé olóòlù ibi tí wọ́n máa ń gbé ẹ̀gún ewé yẹn sí kí wọ́n wá lọ sílẹ̀kùn yàrá yẹn kí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n lè fojú kan ẹ̀gún egun olóòlù tí ìkọ̀kọ̀ bá ti. tí ìkọ̀kọ̀ ó yá ní sòrò mo ti béèrè pé dasọ pé tẹ́lẹ̀ obìnrin bá ti wo ìyẹn nìkan olóòlù ní tó lè ṣe pé àtọkùnrin bá wo gbogbo tó ń fẹ́ ó lè rí ó yẹ ká ó yẹ bó ṣe ní inú àdé náà òsèbílà ìmọ̀ ṣàkìlà wàyí mọ̀ kàfó rọ̀ ọlọ́run náà méjì lòún dá nínú kó dá fún ẹ àbúkọ́ dá fún ẹ nínú kó dolówó àbúkọ́ dolóṣì nínú kó lóòlù bá ti hàn jẹ àbúkọ́ sọ̀rọ̀ lórí ilé ẹ kó jẹ́ náà wá jẹ́ pé oríire ni orí ibú nìkan lóní lọ́wọ́ kò ní dá fẹ́kun yín dábọ́ ibú nìkan lóní lọ́wọ́ kò ní dábọ́ lóòlù kò ṣe lórí ilé lọ́wọ́ pé yàtọ̀ àwọn ọkùnrin máa sọ lólówó káwá dá agbolé tí olóòlù wà káwá ní Bentley Ferrari Lamborghini Porsche Rolls Royce limousine ọmọ bọmba ọmọ bọs káwá ní gbogbo àwọn kan lálálálálá ní gbogbo wájú ilé olóòlù káwá ní kí ni ẹgbẹ́ olóòlù ní gbogbo yẹn lára àwọn tó wá ṣètùpẹ́ fún olóòlù náà fún olóòlù Rolls Royce lára àwọn tó wá ṣètùpẹ́ fún olóòlù ní Jaguar lára àwọn tó wá dúpẹ́ lọ́wọ́ olóòlù gbà táwọn wá ṣàdúrà táwọn fojú kan olóòlù láyé àwọn dá náà wá tó gbogbo nǹkan lálálálálálẹ̀ gbogbo Ìbàdàn onígbèrò ó mọ ní Ọ̀ṣun Òṣogbo tó fi scam kan lásán Ọ̀ṣun Òṣogbo tó jẹ́ pé scamming kànáà tó fi scam kànáà tó fi scam lọ́sùn àwọn fúùlù àwọn ọmọ mùsùn lọ bẹ̀ àwọn afọ́fùgbẹ́mu gan lọ bẹ̀ àwọn tìtìrì kan lọ bí kànáà ni o mọ̀ pé kànáà jẹ́jẹ́ pé kànáà ni sábẹ́ kànáà tó bá ń sàn lọ a máa sàn láti ibì kan ó máa kọjá ibì kan á máa lọ omi ìdọ̀tí ìgbẹ́ gbogbo ẹ̀ kànáà ìgbẹ́ tẹ́lẹ̀ omi yá sí ìlú kan omi odò Ọ̀ṣun yẹn ó ń sàn bọ̀ láti ìlú kan lọ́bẹ̀ láti Iléṣà ló ti ń bọ̀ omi yẹn ń sàn kọjá ó gba Òṣogbo kọjá ni kò dúró omi tó ń sàn kọjá làwọn wà lọ dùbú ẹlẹgbẹ kan wọn ni Ọ̀ṣun Òṣogbo orí ìbúrú ni omi tó ń lọ tiẹ̀ Ọ̀ṣun kọjá lọ ni ó wá láti ìlú kan ni àwọn ẹni fúlù ayé àbórí ìbúrú ni omi tó ń kọjá lọ
wọ́n yà láti lẹ́sà lómi yẹn tí mo láì bọ́ lọ́nà lẹ́sà ló ti ń bọ̀ ó wá kọjá ẹ wá dúró tẹ wá ní kíní kan kí ló ń ṣe yín náà sórí yíyí ni sórí yíyí lọ́rùn yìí ni àbẹ̀rù wọ́n jẹ̀bi wá ní omi tó ń bọ̀ láti ìlú kan tó ń kọjá tiẹ̀ lọ ìwájú bu ẹlẹgbẹ́ kan wá ní Ọ̀ṣun Òṣogbo ìṣòwò ni kànáàlú kan tó ń sọ̀rọ̀ láti ìdìbò omi ìgbẹ́ omi ìdọ̀tí àwọn adúró ti pé Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ o ọlọ́mọ lápẹ̀rẹ̀ o ọlọ́mọ ní kíní kan òun ló fi ọ̀rọ̀ mọ ẹ̀yìn ọ̀dẹ̀ tábìlì ọtí bímọ tẹ̀ ní Ọ̀ṣun òní fún ẹ lọ́mọ ọmọ mo ti bímọ mo ti ẹ̀kọ́ Ádámù ọlọkùnrin ẹ̀kọ́ tí mo kọ́ bẹ́ẹ̀ mo ti gbọ́kùnrin mi Khalid ni ẹ̀ ń jẹ́ Khalid àbí Khalid yes mo ti bí Khalid mo ti gbọ́kùnrin pé ọkùnrin méjì tí mo ní ó dẹ̀ ń lọ alátakùn méjì ń takùn lọ ẹ bá 1 2 3 4 5 6 gbogbo mo ti bí ó ti jẹ 11 ó ti bí 11 ó ti jẹ 11 ó dẹ̀ ń lọ sí ó yẹ lọ pé ń takùn lọ bàbá tára kù wálẹ̀ àríjọ́njọ́ kíjọ lọ gbogbo wèrè yín tẹ̀ ń ṣe irọ́ lẹ̀ ń pa irọ́ sọ̀rọ̀ dídí rìn. àfàṣẹ ṣètù mo mú dá lójú lọ́dọ̀ tèmi mo mú dá lójú lọ́dọ̀ tèmi mi pé kátàlá kọ́lá ìbáṣepọ̀ ni mo sọ̀rọ̀ mo fẹ́ràn lọ́dún àìbúrò àti tí ìgbà ní kọ́ pẹ̀lú sínú mùsùlùmí kí n má rojú lọ́dọ̀ kí n má bọ́ lọ́wọ́. yé parọ́ anaconda araba tó ju gbogbo yín lọ ó tún tàlẹ́ǹtì fún mi pé tí bá bú Ṣàngó tí mo bá ní kò ní da fún Ṣàngó kò ní da fọ́yà kò ní da fóògùn tí mo gbé gbogbo àwọn ẹrúmọlẹ̀ yìí tí mo gbé wọn ṣe pé tí n bá ti lè ṣe bẹ́ẹ̀ tí nǹkan ò bá ṣe mí kó tó pé ọjọ́ keje òun máa gba síláàmù náà tó gba síláàmù sára bàbá síláàmù araba ò gba síláàmù ìwọ wá ní kẹ́mi kó ìyàwó tèmi ìyàwó mi kí wá kó gbọ́ kábàlẹ̀ agbolé olóòlù lọ tí wá ti wá dá agbolé olóòlù kí tí kò bá ti wá sí ìyàwó tèmi àkọ́kọ́ ń bẹ̀ jẹ́jà ẹ̀ èmi ò lè kó ìyàwó mi wọnú agbolé olóòlù torí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ rẹ́bù olóòlù ni wọ́n ọgbọ́n rẹ́bù olóòlù ni wọ́n kí olóòlù lọ bá wọn olóòlù mo challenge olóòlù kó jẹ́ ká pàdé National Stadium Liberty Stadium Ìbàdàn kó lè bá kó àwọn eré àbọ̀ ẹ̀sìn dání kó má wọ ẹ̀kú ẹ̀ láti ilé torí pé olóòlù ti wọlé báyìí kó wá gbé ẹ̀kú ẹ̀ sínú fanagọ̀ àbínú dánfó kó wá dé ibi stadium yẹn máa kó obìnrin tó máa ju 5,000 wá bá bí 1,000 ó kéré 1,000 máa kó obìnrin tó àti ìyàwó mi àti ẹnìbọdì àtọmọ mi obìnrin ní gbogbo wa a máa wá bá níbẹ̀ a máa wò ó báyìí gbogbo ẹbọdì máa ranjú báyìí obìnrin tó máa tó 1,000 àbí ju 1,000 lọ obìnrin nìkan ni máa invite àwọn Muslim sister tí gbogbo wa máa wá báyìí ká máa wo lóòlù fast face to face kò ní ìdí kókó ìyàwó ìdání kó wá ní kí nǹkan ṣe gbogbo wọn ti tó wa kó máa lọlé ẹni tó bá fọwọ́ kan lóòlù ayé ò ní dá ọ ní fọwọ́ kan kó kàn tó lọ́kọ́ báyìí kí gbogbo wa dúró káwá olóòlù rẹ ẹ̀yọ́ obìnrin yá ìyàwó ẹ̀ máa wo ẹ̀wọ̀ ẹ̀yin lẹ́sẹ̀ pé tóbi bá fojú kóró oró máa gbé oró rẹ̀ oró ni mò ń fi yìí mo ti bá àwọn ọmọ mi lọ wo oró rí tó ń ṣòro kọ́ ọmọ mi sínú mọ́tò àti ìyàwó mi yẹ wọ́n mọ́tò yẹn ní sọ́yà lọ́wọ́ àwọn gíláàsì òṣèlú adùn ni a gbé nǹkan tí ẹ pé wọn bí ayé rẹ̀ ẹ̀yà máa wòrò máa bí ayé rẹ̀ kẹ́ ṣoṣì oró rẹ̀ náà kí ló ṣe yín oró rẹ̀ ayé tóbi bá fojú kóró oró máa gbé oró rẹ̀ tóbi bá fojú kóró oró máa gbé oró rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́dọ̀ bí bá fojú kòrò ní sùúrù ẹ̀dọ̀ bí bá fojú kòrò máa gbé kébí tó ń dúró rẹ̀ fẹ́rẹ́ kó fẹ́ ẹ̀rọ alájọ́ ń dábàá àwọn ẹlọ́lẹ̀ pa alákọ̀dá jẹ́ dábàá mo ń gbádùn ẹ̀yìn máa sọ̀rọ̀ ẹ̀tọ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ mo ń bọ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ síwájú bó ló sọ dé. sáyé ṣètù ó kárí ọkùnrin ni ọkùnrin takuntakun ni bẹ́ẹ̀ ni ìyọ̀tọ̀ bẹ́ẹ̀ dára ẹ̀ lójú bó ṣe máa gbé ìyẹn kó ṣe nìyẹn sórí nínú fídíò tó ṣe yẹ ó ṣe live video ni ó tún ṣe débi pé ó tún mú fídíò mi. anaconda ló mọ tẹ fìlà sẹgbẹ pọpọlì jìnnà Yorùbá ni mi pọpọlì jìnnà ni mi ẹgbẹ ọmọ ọgbẹ tó pọ ọmọ tí ọmọ kọ Yorùbá ọmọ kọ Yorùbá ni mi ọmọ abúlé apápá nìbàdàn ni mi ọmọ oníkòyí ni mi nìbàdàn lẹbi lẹkọọ ọgbọ ọmọ oníkòyí ni mi ní Lagos Island bìrìtìkó ni mi ní London ọmọ màmú ni mi ní Jẹ̀bú ìkọ́nà àwọn eré àgbẹ̀sẹ̀ mi lágàrà wọn yéé ọlọ́jà aṣoríire sọ̀rọ̀. tó kan tí èmi àti ẹ tí mo ti challenge yẹ pé kí wọ́n kọ Ifádẹ̀ síwájú sọ̀rọ̀ síwájú jàre ẹni wọn wọ̀rọ̀. ibẹ̀ ìbàjẹ́ Muhammadu Rasulullah lọ́ba kọ síwájú pé màá ìyẹn kọ́ ló sọ̀rọ̀ síwájú wọ́n lọ gbé fídíò yẹn wọ́n lọ gbé wá fún ẹ ibẹ̀ tí wọ́n sọ pé kọ́ máa lọ kọ àwọn aláwùsọ àti àwọn Muhammadu Rasulullah síwájú ẹ pé dúkan ẹ̀kú egun olóòlù tí nǹkan kan ò bá ti ṣe mọ́ àfàṣà ẹ̀rí ṣètù mo mú dá ẹ lójú lọ́dọ̀ tèmi prophet alákọ̀ọ́dà ìbáṣe wọn ni mo sọ̀rọ̀ mo fẹ́ràn lọ́dún àdìbò àti mo ti gbà. àwọn testimony tàwa ń gífù pé àwọn ìyá wa kan rí àwọn sísá wa kan rí gbogbo àwọn tó wá rí yẹn kọ́ kí ló ṣẹlẹ̀ sí wọn olóòjẹ́ bó ti bá rí wọlé fún kò pé àbóló ṣì nìyà òṣèré ni tó fún ọ̀dẹ̀ lè fi olùgbà ọ̀rọ̀ pé ẹ wá Monday ẹ wá àfòrùkà báyọ̀ wá ṣe kíní kan yíra òṣèré àwọn ò lè fi kan gbà ó dùn àjọ̀nú ni kó fi tó bá fòrùkà sọ́wọ́ tó bá fi gbá yìí
o introduce àjọ̀nù kó wọnú ara onítọ̀hún ni àjọ̀nù yẹn tó bá kàn wá báyìí ó máa sá padà rẹ̀ iná àti kó dáhùn lára ẹ̀ padà ní sẹ́kẹ̀ẹ́ kó fẹ́ bá tó ń jẹ́ kó dàrú kó nà wá ló ń dé ó máa dáhùn lára ẹ̀ ó mọ̀ dì torí pé ara ti wá ti dínà fáwọn àlejòónú tó bá ń kakò sí ìwòtí èdè tó ń ṣètò ọlọ́run àjọ̀nù ò ní wọnú ara ẹ̀ ó máa sá kò ní fẹ́ wọnú ara ẹ̀ tó máa rí ara ẹ̀ pé ara tiẹ̀ ti dínà tó ti yẹ́sìn ara ẹ̀ ti dínà kò ní lè gbé sọ̀rọ̀. mùsùlùmí kí n má rojú lórí ọlọ́run kí n má bọ́ náà bá pàdé lọ́jà lùgbẹ́ndé àti èmi ti tẹ́ ẹ lóhùn padà pé kò ń ṣe ilé olóòlù la máa lọ èmi ò lọ ilé olóòlù Liberty Stadium la máa lọ nìbàdàn àbí Adámáṣègbà Stadium nìbàdàn Adámáṣègbà àbí Liberty Stadium ti máa kó obìnrin mọ́dà 1000 wá síbẹ̀ tó máa dúró báyìí tó lòlù máa bọ́ lẹ́nu mọ́tò tó dẹ̀ máa dúró gbogbo obìnrin yẹn máa rí báyìí ó yá olóòlù máa lọ lé ní tó bá lè ṣẹlẹ̀ sí wa a máa báyìí tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa àwa báyìí àwa bẹ́ẹ̀ nígbà yẹn bóyá olóòlù tó ṣàánú wa àwọn ìyàwó wa bá gbogbo wọn ti ṣẹ̀jẹ̀ ń di ó ṣe kó oṣù ẹ̀jẹ̀ ń di lọ́kà ṣe ó wọ́n fi ṣẹ̀jẹ̀ létí wọ́n ṣẹ̀jẹ̀ ń di ara wọn wà balẹ̀ wọ́n ń gbọ́ wọ́n jípìrì wọ́n jípìrì wọ́n ṣípìrì wọ́n tún jípìrì wọ́n ń gbọ́ ẹ̀rù ń bà wọ́n ṣípìrì ẹ̀rù ń bà wọn irọ́ ni. ṣé àpàdé ní Adámáṣègbà stadium nìbàdàn nídìí Èkó stadium Ìbàdàn náà ni máa kó wọ́n dà 1000 obìnrin tó máa wọ̀ jáàbù tó máa wá tó máa ṣojú báyìí tó máa tó bójú kọ́ àníkó sójú lẹ̀ kó máa kó obìnrin nìyẹn tó challenge padà sí ẹ pé nílò bá nù ilé ẹ tó yẹ bá nù ilé ẹ ẹ lè ní a trespass pé a trespass ló ń pè ní èdè pé akọjá yìí wà láti wà balẹ̀ ẹ lè jù wá lókùtà ilẹ̀ fọ́gbọ́n wa lè gún wá ń dì kí ni wàá máa ṣe jẹ ìyẹn kọ́ ẹja pàdé stadium kẹlẹ̀ bá kàwọn eré àbọ̀ ìsìláni atọ́kùn pẹ̀lú àwọn èrò díẹ̀ kẹlẹ̀ wá wà pé ẹ̀ mú igi dání ẹ̀ mú kọ̀kọ́ dání ẹ̀ má ṣẹ́ẹ̀lì wa ẹ̀ má ṣẹ́ẹ̀lì wa máa kó dání pẹ̀lú yàrá lẹ́yìn alẹ́yìn gidi gan àwọ̀ wájà afẹ́ púrúfù ni pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sáwọn ìyàwó wa ó tán yes pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sáwọn ìyàwó wa tó dá wa lójú tán ni o so tàlẹ́ tó tó yẹn mo ti dẹ́ ló padà. kí n má bọ́ náà bá pàdé tí ìbàdí kọ́ pẹ̀lú sínú mùsùlùmí tí nǹkan kan ò bá ṣe àwọn obìnrin yẹn tí ìbàdí kọ́ pẹ̀lú sínú Islam kí n má bójú lórí ọlọ́run bá pàdé. mo ti dẹ́ lóhùn lórí ìyẹn o ohun tó máa ṣe ni pé àfẹ́ ilé olóòlù National Stadium Ìbàdàn la fẹ́ tọ́ba táwọn olóòlù bá dáwọn olówó láti sun èmi á organize owó àwa owó àsun fún wọn bẹ pé a fẹ́ ṣe kan ní ọgbà ilé ni wọn kò máa ń lò bẹ̀ dáadáa àwọn èèyàn lò jọ́sí bọ́dá mi ṣe Sunday bó fẹ́ ṣe oyè babalọ́jà of Ọ̀yọ́ state ibẹ̀ láti ṣe bátìrì fóònù mi ti bátìrì iPad mi ti lò ibẹ̀ la lò lọ́jọ́ kìíní àná bàbá mú ìdíjà níbẹ̀ lò àwọn ní bàbá wa ń jọ́ náà mo rántí National Stadium náà lò so National Stadium Ìbàdàn ṣe é lò ẹ jẹ́ ká lọ National Stadium kí gbogbo àwọn obìnrin wọ́n dà 1000 kọ́ wá wo lólu tí nǹkan bá ti ṣe wọ́n àti dáhùn obìnrin 1000 olóòlù náà ti dolówó obìnrin kankan tí nǹkan bá ti ṣe ó máa san 500,000 fún olóòlù fún treatment ó tán olóòlù ti dolówó nìyẹn olówó àná ọ̀nà tán obìnrin 1000 obìnrin 1000 500 million olóòlù jẹ́bẹ̀ẹ́sì mo ń gbà olóòlù ó máa dolówó ní oyè àti take challenge yẹn 500,000 times 1000 500 million olóòlù challenge rẹ ó ti dolówó olóòlù ti dolówó 500 million 500 million olóòlù máa gbà 500 million tí kò bá ti ṣàwọn obìnrin yẹn obìnrin kankan máa sọ 500,000 naira owó treatment fún ẹ ṣé olóòlù fẹ́ lówó tí wọ́n máa gbé lóta wíjí yànmù tó gbé ni akóbìnrin mọ́dà 1000 wa gbogbo wọn náà máa wá fún treatment lọ́dún ẹ̀ olóòlù gba talent yẹn 500 million ti dolówó káyìnà bófowó sófowó o tó bẹ́ẹ̀ kó sí bófowó olóòlù ìwọ tó ṣì ta olóṣì èèyàn lẹ́nu tó ń wẹ̀kú ọlẹ́lẹ́ tó ń wẹ̀kú tó máa ń gbẹ̀kú sójú ọlẹ́ gbójú ẹ̀já ni kò dún àwọn èèyàn kan fọ́ tó bá tọkùnrin nkúntùm sọ̀dìkì tó bá jẹ́ òdòdó tó bá jẹ́ òdòdó ní ẹ gbójú ẹ̀já dì máa káwọn èèyàn lè kẹ́rù máa bà wọ́n fìdí àwọn náà kò bójú ó dúró báyìí ni ó máa dúró tán ni wọ́n béèrè ìwọ náà ẹ má bójú olóòlù má bójú tó bá tọkùnrin ẹ̀yin tẹ́ ń gbégun ẹ má bójú tẹ́ bá tọkùnrin ẹ bá tó ń tán pé yìí kò ní ìdíkẹ́jà kọ́kọ́ bójú ẹ gbójú jáde kó wá máa dún má wà play ọdún yìí díẹ̀ ọkùnrin takuntakun fíìmù ní gbogbo yẹn irọ́ ni o na life gbogbo yẹn you know be like that o in real life in our life wey we dey live all that one wey dey show for film no be true na lie o no be film trick wapa na lie o that thing no dey happen all that one wey dey show for film na lie e no even happen at all e no dey happen gbogbo nǹkan ṣe kò ṣẹlẹ̀ o wọn kàn ṣe fèrè tiwọn ni o àwọn onífíìmù yẹn àwọn kan ṣòṣì tiwọn àwọn kan gbọ́ àtọ́ bẹ́ẹ̀ jẹ́ tiwọn ni o wọn kàn ṣòṣì lọ tiwọn ni so ẹ̀yin brothers wa sisters wa parí ọ̀rọ̀ ẹ̀ adakodi. talent yẹn sọ má sàfún talent yìí o
mi ò sá. tó ní gbogbo live program tó ṣe yẹn tó sọ pé àti egun olólù àtàwọn atọ́kùn olólù tó wọ́n bá yẹn lójú oorun wọn ò ní pẹ́ lọ èmi mọ̀ pẹ̀lú lòún jà tó bá sọ̀rọ̀ yẹn challenge yẹn. Muhammadu Jaya èmi ń janu ìwọ náà mọ Anaconda mo ti tú òtà lẹ́yìn pé ìdáyìn fẹ́ pé kọ́ máa bọ̀ lágbo lé olóòlù yẹn ó kéré ẹja lọ sí Liberty kakó èèyàn mẹ́rin ni wọ́n béèrè máa kó mú náà 1000 gbogbo wa wo lóòlù wọn ò tún ní rìkọ́ọ̀dù wọn ní nìkan rìkọ́ọ̀dù ẹ̀ èmi nìkan mo lè rìkọ́ọ̀dù èmi nìkan rìkọ́ọ̀dù yẹ kẹ́ rìkọ́ọ̀dù pé yes àwọn obìnrin 1000 rẹ olóòlù rẹ ó tán for reference purpose àbí náà pé ṣé reference mo ní reference àti reference purpose wàhálà tẹ̀ ní ẹ̀ ó tán tó bá dá yín lójú èèyàn mẹ́rin ni wọ́n fẹ́ ìmáfẹ́ lẹ́yìn more than 1000 obìnrin máa kọ́ọ̀lù fọ́bìnrin nìbàdàn àwọn sísítà tó ń lò jáàbù wọ́n máa wá stadium nìkan lò mi ò sáfù challenge yẹn. jẹ́ ká kúrò nídìí ti kọ́kọ́ aláwùjẹ kọ́kọ́ gbẹ́gbẹ́tìlẹ́gbẹ́ ní challenge lè ṣe mí lọ sọ jẹ́ ká tún ṣe mí tó ti yẹ challenge àkọ́kọ́ nìyẹn challenge tó bá mọ̀ ìgbé bóyá ìgbé kò sí agbára nínú ìṣẹ̀ṣe o fẹ́ mọ̀ bóyá agbára wà nínú ìṣẹ̀ṣe àbúkò agbára nínú ìṣẹ̀ṣe challenge kejì rẹ̀ challenge yẹn ni wípé. ní sùúrù agbára wo ló wà ní ìṣẹ̀ṣe tí mi ò tó kankan tí mi ò jẹ́ kankan tí mi ò nítumọ̀ yìí mo ń tẹ kórópọ̀ gbogbo ọ̀run mo ń tẹ kórópọ̀ Ọ̀rúnmìlà mo ń tẹ kórópọ̀ Ṣàngó mo ń tẹ kórópọ̀ Ògún mo ń tẹ kórópọ̀ Ọ̀nà Kúkú gbogbo ṣàlẹ̀ yóò bá ní mo ń tẹ kórópọ̀ wọn ni mo ń ya wọn lẹ́kùn mo ń ya wọn lẹ́kùn kọ́kọ́ ṣẹlẹ̀ mo ń gbá wọn létí mo fún Ògún kò lórí kún mo fún Ṣàngó kò ní lẹ́kùn gbáhùn mo ń gbá gbogbo àwọn òṣàtẹ́ ń bọ̀ ní kò ọ̀fọ́n fèrè olúgbà agbára olúwa wà ní ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ lẹ́mi sáyẹ́ǹtì Nàìjíríà mo wà yìí ẹni ẹ̀ná gàdágodo Anaconda wọ́n ti polówó àgàdágodo yẹn rí òun dà ó sọ níbo ló ti sọ ooo Anaconda ó ti polówó àgàdágodo kan rí yéé mò ń bọ̀ onú ní àgádágodo kan onú ní àgbákò àgádágodo kan lọ́wọ́ tó jẹ́ pé tó bá tì í onítọ̀hún yẹn ò ní lè sọ̀rọ̀ ó sọ ṣé mi ò ti jìnnì ti fídíò yẹn gbàdá bẹ́ẹ̀ ṣe kí ní skul wa o yéé Anaconda ìwọ ló sọ onú ní àgbákò àgádágodo kan lọ́wọ́ tó bá tì í pa onítọ̀hún yẹn ò ní lè sọ̀rọ̀ ó sọ bá bẹ́ẹ̀ wà má wọrí yéé iná lè láìwá iná lè rọ̀ jíwòn ó sọ bí Anaconda onú ní àgádágodo kan lọ́wọ́ má wọrí tí bá rí sí má rí má padà bẹ́ẹ̀ rí létà ìwọ ló sọ fún rẹ olóò ní àgádágodo kan lọ́wọ́ tí èèyàn bá jẹ èèyàn kan lówó tó jówó ńlá tó bá bẹ́ẹ̀ ti pa pé kó má béèrè owó yẹn mú àbíkíní kan ó ní àgádágodo yẹn lọ́wọ́ fi àgádágodo yẹn ti ẹnu mi pa pé Saheed Shittu tó wà lárú fọ́ọ̀mù ní pẹ́pẹ́ yàrá yẹn sọ ọdún fíìmù tá a máa rí dárúkọ mi Saheed Shittu ọmọ Síkírà o ó yá páhùn tó wà bẹ́ẹ̀ lánàá báyìí kẹ́jẹ̀ máa pọ̀ lẹ́nu ó yẹ ṣe fún mi náà láìpù lélẹ́yìí ẹ̀ lè ṣe fún mi láìpù kí mo dákẹ́ no more ọ̀rọ̀ jáde mọ́ ṣe fún mi irọ́ rẹ̀ ń pa náà nígbà máa ń ṣe inú fíìmù yẹn tẹ́ máa tẹ́lẹ̀ ṣe fún yàn yẹn ṣe fún mi táwọn Ọlámídé máa ń ṣe tó máa ń ṣe inú fíìmù tó gbogbo wọn máa ń ṣe tó máa ṣe ológun tó máa ṣe ogun ológun yẹn tó máa hype yín bẹ́ẹ̀ pé ẹ jẹ́ nǹkan yẹn ó yá ṣe fún mi wọ́n ní ṣe kí nìyẹn fún mi ṣe fún mi kí n tẹ̀ rí náà ẹ ṣe fún mi kí n rí kí gbogbo ayé rí kẹ́tì mi lágàdá ń gbòòrò lẹ́nu bí mo ti sọ̀rọ̀ yìí kí n máa pẹ̀jẹ́ kọ́ máa gbé mi jù gbàgbà báyìí kẹ́ gbowó ẹ̀dọ́rọ̀ o kẹ́tọ́ lè ṣe ẹnu mi yẹn máa wà ká ewúrẹ́ má ká àgùntàn àti kò fẹ́ ilọ́ọ̀sì kan ilọ́ọ̀sì tuntun 2027 àti 2026 ẹ̀yẹ kan o lè fẹ́ kí ló tún fẹ́ sí o fẹ́ Mercedes boss tó ń ṣe lọ́ọ̀sì yẹn tuntun gbogbo nǹkan tuntun béèrè fún o tó ṣe ẹnu mi tó bá dá yín lójú o lè ní 50 million sí o sì tó ẹ̀ 50 million kan 50 wà so wà láì o má gbà ìwọ tó bá lè gba challenge yẹn o lè tí ẹnu mi pa o má gbà ní agbára yẹn níbi isni láì tó bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ni mo fi sọ o irọ́ ni Kúrísíù ní agbára débi pé kò sí tó lè sàṣẹ tó lè rìn gbogbo agbára lẹ Yorùbá tó bẹ́ẹ̀ gbogbo agbára gbogbo ẹ̀yẹ lágbára lẹ Yorùbá pátá tẹ́lẹ̀ lóògùn Kúrísíù ẹ̀yọ kan ó bá gbogbo agbára yìí jẹ mo challenge gbogbo ẹ̀yẹ lágbára gbogbo ẹ̀yẹ lóògùn lẹ Yorùbá pátá mo challenge oṣó mo challenge àjẹ ẹ̀yẹ mèrè gbogbo ẹ̀yẹ tútì mú pọ̀ abúlé ológo ẹ̀pẹ̀ ẹ̀yà lòṣòrògà ẹ̀pẹ̀ ẹ̀yà yín òṣòrògà ẹ̀pẹ̀ wọ́n sì kò ní dáfà jẹ ẹgbẹ́ ilẹ̀ ti ṣú sí Saheed Shittu wọn sọ bẹ́ẹ̀ òwúrọ̀ wa o àwọn ìyá tó bá lọ dé bẹ́ẹ̀ àwọn ìyá mi òṣòro ga agbanimáàgún olókìkí lẹ́ta wa kò ní dá fún wọn kò ní dáfà jẹ kò ní dá fóso kò ní dá fún mèrè ẹgbẹ́ ilẹ̀ ti ṣú sí Saheed Shittu òdàkẹ́ onílẹ̀sùn mẹ́jú tó bá lọ yọjú sí ẹ yọ ní sítani tó bá jẹ́ obìnrin máa fẹ́ máa mú lọ ìmáàmù so igi mi àti ẹ̀ mo ti dé mọ́lẹ̀ bí mo fẹ́ lọ nìyẹn kó ra yóò ṣe ọ̀rọ̀ pé ibi bẹ̀rù ẹni tì ní èmi ó ti ẹ̀ dákùn wàhálà ìlú bẹ̀rù kọ̀kọ̀ tó ní ọ̀bẹ̀rọ̀ ni Ọlọ́run tó àṣírí gbogbo ilé ayé ó tún lé lọ́wọ́ débi pé mo rí gbogbo tó ń jọ yín lójú yẹn Ọlọ́run tó àṣírí ayé lé lọ́wọ́ débi pé ẹ̀yin wèrè yìí ó tú àṣírí lé lọ́wọ́ ó gbé lé lọ́wọ́ ẹni bí ọmọ ẹ wá dàbí wàhálà tàmúlò lágbára jù lọ tàmúlò ó wà rí pé alábá wà bá dìde àwọn ìṣà orí yóò pè ní àṣẹ̀ṣẹ̀ gbọ̀n
èèyàn kan ò ní gbọ́ kó tó bá yín ṣe kó sóògùn kó sọ ẹnìbọ̀ tó bá ní tó bá sóògùn wà láwọn tó ń gbọ̀n ẹni tó gọ̀ pin láyé lẹ́ni tó sóògùn tó ti gọ̀ tán a máa wá sọ fún yín pé gbogbo ìtẹ́ ṣe kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹyẹ sóògùn ẹyẹ ṣẹbọ ẹ̀ bá nílò ẹgbà ọlọ́run ní wọ́n yìí sáfà àlùfáà yìí ṣàtánì tẹ́ bá sọ fún pé lè tẹ́ ń ṣe yìí aburú ni kọ́ olúwa jáde náà lè abànú nígbà bàbá wa ti ń ṣe tipẹ́ ẹ wà bá sẹ̀sẹ̀ gẹ́ wọ́n yìí sáfà àlùfáà yìí ṣàtánì tẹ́ bá sọ fún pápá lè má ṣe kọ́ olúwa jáde náà lè abànú wọn ní táwọn bàbá wọn ni táwọn bàbá wọn ń ṣe bàbá wọn kọ́kọ́ ṣe bàbá ló kọ́kọ́ bọ́ ṣògo bàbá ló bọ́ kiri kan wọ́n yìí sáfà àlùfáà yìí ṣàtánì tẹ́ bá sọ fún wọn pé ó sì lẹ́ ń ṣe ẹ jáwọ́ mi ò sí tẹ́ ń ṣe kọ́ olúwa jáde náà lè abànú wọn náà bàbá àwọn ló kọ́kọ́ ṣe àwọn bàbá àwọn ṣe àwọn fọ́fọ́dà ló kọ́kọ́ ṣe ọlọ́run yẹn wà láwùká náà ọlọ́run tó bá jẹ́ pé ábà òun àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe yá wọn ò nílà káyè lórí rárá wà láyà tàdún ṣe máa tẹ̀lé wọn ni tọ́lá pé ọlọ́run àwọn láwùká náà ábà òun àwọn bàbá yín yẹn tó bá jẹ́ pé ábà òun àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe yá wọn ò nílà káyè lórí rárá wà láyà tàdún wọn ò dẹ̀ mọ́ náà ọlọ́run béèrè pé ó bí làkàyè wò sógbó ẹ̀jẹ̀ jù sí àwọn láwùká náà ẹlòmíì ògbọ́n tọ́lọ́run sọ yí bẹ́ẹ̀ ọlọ́run yẹn wà láwùká náà ábà òun láyà kìlú náà ṣe yá wà láyà tàdún ọlọ́run tó bá jẹ́ pé àwọn láwùká náà tó bá jẹ́ pé ábà òun àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe yá wà láyà tàdún tó bá jẹ́ pé wọn ọ̀gbọ̀n kọ́ ọmọ túmọ̀ ọlọ́run béèrè pé tó bá jẹ́ pé bàbá yẹn ọ̀gbọ̀n ṣó máa tẹ̀lé wọn ní ìtumọ̀ ènìyàn ọdẹ ọlọ́run tó bá jẹ́ bàbá yẹn wèrè ni wọ́n rí wọ́n ti yí ọmọ tó ń ṣe ṣó máa ṣe fọ́fọ́rọ́ ṣó máa tẹ̀lé wọn tọ́lọ́run béèrè ọlọ́run bí ẹ àwàlà kánú ibi ìbẹ̀rẹ̀ ló máa ti mú ọlọ́run tó bá jẹ́ pé ìbẹ̀rẹ̀ ló parí ẹ̀ǹdì ẹ̀yẹn ìbẹ̀rẹ̀ yẹn question ni ọlọ́run ti ní àwàlà kánú tó bá jẹ́ pé ábà òun àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe yá wọn nílà káyì lórí rárá wèrè ni wọn ọ̀sìn ni wọn táwọn nílà káyì lórí rárá ọ̀ní lórí rárá orí wọn ti gbẹ wàhálà yàtàdùn tọ́ọ̀dẹ̀ mọ́ náà ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn alákọ̀ọ́ tó bá jẹ́ pé ọlọ́run ìyẹn ló máa tú ọwọ́ ẹ́ǹdì pé ṣó máa tẹ̀lé wọn ni tó máa lákàá ìròyìn ṣó máa tẹ̀lé wọn ṣó wọn máa gọ̀ ṣó máa ṣe fọ́lọ́ wọ́n máa tẹ̀lé bàbá torí ẹ̀ ti bàbá tó gbọ̀n bàbá tó ti sick torí ẹ̀ ti dàrú bàbá ẹ̀ lẹ́bọ̀ ṣó máa tẹ̀lé èèyàn daṣọ bójú óò kí ló ń ṣe ó kí ni wèrè ṣe àbórí ẹ̀ dàrú pẹ̀lú ó wèrè ó fún tani wọn kọjá lọ níjọ́ náà dùgbò wa wọn náà wọn eléegun ọ̀dà aláàjì yìí dùn ó wọn ni àbólórí kúkú yà láyé má dárúkọ mi mọ́ o tó máa fi kú má fi dárúkọ mi tó máa fi kú mo tẹ bírèkì sí láyé ẹ̀ má dárúkọ mi mọ́ àbólórí kúkú ni náà mo kí ni láyé ẹ̀ má kí ni mọ́ lẹ́fà yìí mo tẹ́ lọ́lọ́ ní wúwo pẹ̀lú bínú òun ò wò gbà ọkùnrin àwọn tó tọ́ ni náà ẹ̀yàn kan ní who give you 7 days mo ń bọ̀ yẹ̀ wò ẹ wá fún mi 7 days ẹ máa ṣe láìfù ní ẹ ṣe láìfù ẹ bọ́ tàbí ẹ ṣe láìfù tẹ́ wàá sọ fún mi pé sáyẹ́dì sí tù sáyẹ́dì sí ọmọ ẹlẹ́jà ní àbọ̀ ọlọ́jọ́ méje tọ́jọ́ méje báyìí ni pé ọ̀dọ̀ bọ̀ ọmọ fún káàkiri orí igi ọ̀dì ọ̀bọ̀ tó ọmọ fún káàkiri orí igi wàá tó jagun máa hide nọ́mbà dẹ̀ wà lórí bẹ́ẹ̀ torí ọlọ́run yẹn brothers wa sisters wa àkáǹtì tó wà ń bẹ̀ yẹn àkáǹtì ọkọ ọmọbìnrin yẹn ni ọmọbìnrin yẹn ló lásẹ̀sì àkáǹtì yẹn torí ọlọ́run tó ní kálukú bá ní láti fún ọmọbìnrin yẹn ẹjọ́ torí ọlọ́run ẹ bá wa drop ẹ̀ no matter bó bá ṣe lè kó kéré no matter bó bá ṣe lè kó pọ̀ ẹ bá wa fún ọmọbìnrin yẹn torí wọ́n ti humiliate ẹ̀ ṣé humiliate ni mo ní humiliate àti humiliate nínú kọjá ilé tí wọ́n ti dá aláàmú jù so torí ọlọ́run ẹjọ́ fíṣẹ́ mi láì wá rọ̀sùn lé ẹ bá wa fún ọmọbìnrin yẹn torí ọlọ́run nítorí kálukú bá ní ẹjọ́ ẹ bá wa fún ọmọbìnrin yẹn ẹ má wò pé ó kọ̀ kéré àbówó yẹn pọ̀ ẹ ṣe fọlọ́run torí ọlọ́run torí àwọn olórí burúkú ẹlẹ́bọ̀ yẹn a gbọ́dọ̀ dúró ti fámìlì yẹn bẹ́ẹ̀ ni tó tá bá dúró tì òun náà nílò máa dún mọ́mọ́ ẹ o àwọn lọ́ọ̀yà wa náà wọ́n ti ń prepare fún kí lórúkọ ẹ̀ petition lórí kéèsì yẹn lórí àwọn ọlọ́pàá yẹn lórí àwọn ẹni tó wá mú lórí agbolé yẹn tó ń gba owó yẹn owó tó ń gba yẹn wọ́n máa dá padà wọ́n gba 400,000 àwọn ọlọ́pàá gbà wọ́n máa dá padà yes àbájọ́ lé wọn lọ́rùn gbogbo tó ń gbà wọ́n dá padà fún wọn táìmù ẹ̀ tó ń tún waste táìmù ẹ̀ tó ń bàjẹ́ mọ́ lára wọ́n máa compensate orí wọn ti dàrú òfin tó sọ pé kò lè bọ́ta kórìn ní táìmù yẹn wọ́n máa proof ẹ̀ fún wa sọ̀rọ̀ alákọ́ni. mi ní àwọn alásàlátù ẹ̀ méjì obìnrin méjì tí tó jẹ́ pé wọ́n ń wojú ọlọ́run fún ọmọ bíbí tí wọ́n ń wojú ọlọ́run fún ọmọ bíbí tó dẹ̀ jẹ́ wípé dókítà ti confirm pé wọ́n sì lè bímọ tó ti yẹ ẹ́ sìn tó sọ pé kò sí nǹkan tó ṣe wọ́n nínú àgbàlá pé wọ́n sì lè bímọ ṣùgbọ́n tí tó pé wọ́n ń wojú ọlọ́run tí wọ́n ti bì tó dẹ̀ ti káàkiri tí wọ́n ti bì èèyàn méjì bẹ́ẹ̀ ni kò fún mi èmi mú dá ẹ lójú orúkọ wọn lásán ni máa kọ̀gbà àtorúkọ ìyá wọn má dẹ̀ finú sọ wọ́n fẹ́ ìgbọ̀mọ̀ kan ọmọ wọn yẹn adẹ́dàgbàdẹ́ gbogbo. ìwọ ṣé o rí nínú àwọn aláwo yín kí làwọn ewo púpọ̀ ní obìnrin torí ẹ̀ lọ sọ́sọ̀ Òṣogbo ṣèbí torí ọmọ ẹlẹ́nu méjì lọ́bẹ̀ ẹ̀ ò lè lọ kó náà méjì tó lọ́bẹ̀ kó bá wọn kó ẹ̀pù wọn ó ṣe lọ́bẹ̀ kó lọ kọ́ àwọn méjì oníkèmí mú alásàlátù tèmi ló máa ìmọ̀ ìṣẹ́ alásàlátù ok alásàlátù tèmi àwọn jọ̀mọ́ alásàlátù tèmi lè máa kó fún ẹ for argument sake máa kó àwọn jọ̀mọ́ alásàlátù tèmi fún ẹ pé gbà bá wa fi kí ló ń pẹ Ọ̀rúnmìlà àbí àwọn wèrè yìí tẹ̀ ń bọ̀ bá wa fi sọ wọ́n di ọlọ́mọ dàsí mo ní mi ò pé nìyẹn mo pé wèrè ní tẹ̀ ṣe
ó ní àwọn òní fún wọn kankan ò nídìí kó gba orúkọ wọn àbí orúkọ wọn lásán lórí ìdàgbà orúkọ ìyá wọn kí ni gbogbo yẹn ṣe wàá lọ pé Ọ̀rúnmìlà bá mi fún ọlọ́mọ Ọ̀rúnmìlà wèrè olúwẹ̀ fún ọlọ́mọ àbí lórí burúkú Ọ̀rúnmìlà ni àbí kò fẹ́ dàgbò àbáyé bàbá àwọn àjẹ àwọn ṣàyìn fẹ́ bàjẹ́ àwọn gbogbo àwọn olúmọlẹ́yìn àbórí wọn burú ni torí àwọn olúmọlẹ́yìn dàrú lẹ́ Yorùbá ni ó máa ń dùn wọn lórúkọ olúmọlẹ́ ẹ̀yin Yorùbá abẹ́yìn mùsùlùmí jàre ẹgbọ́ ẹ̀ mọ́tò máa ń pè olúmọlẹ́ nílẹ̀ Yorùbá àjọ̀nú ló ń jẹ́ olúmọlẹ́ o kò sí tó jẹ́ olúmọlẹ́ àjọ̀nú lọ wà láì tọ́lá dàpọ̀ àwọn olúmọlẹ́ wa àwọn àjọ̀nú náà ń pè olúmọlẹ́ wà láì tàlẹ̀ àjọ̀nú ló ń jẹ́ olúmọlẹ́ lédè Yorùbá ẹ pè wọ́n pé wà á bí kí náà pè olúmọlẹ́ wọn náà àwọn ancestors wa ni ancestors àbóríjì dàrú irúmọlẹ̀ àjọ̀nú náà pè ní irúmọlẹ̀ àwọn spirit wọn náà pè ní irúmọlẹ̀ spirit kílẹ̀ ní spirit ń lo àjọ̀nú ọ̀tọ̀ kò jù bẹ́ẹ̀ lọ àjọ̀nú ń lò wọn ò mọ̀jà àjọ̀nú lọ wọn ò nágbára míì ju wọn lọ àjọ̀nú lọ so irúmọlẹ̀ wọn ní àjọ̀nú tó ń lò ẹ má wọlé jẹ́ lọ ṣàkáǹtì pẹ̀lú àwọn tèmi màá tún padà pàdé yín létà tá lọ lọ́hùn onírú àgbáyé mr tá lọ lọ́hùn ìwọ onírọ́ tó lọ́mọ yẹn ti kú alábọ́ndì kò sọ̀rọ̀ lọ́rọ̀ tiwọ́ mo ti tó challenge tó fún mi lálákọ̀ọ́kọ́ yẹn mo ti gbà wọlé but stadium ní ká ti pàdé tá lọ lọ́hùn torí pé àṣírí rọ ti tú ọlọ́mọ yẹn ti kú torí pé kò kú sí torí pé kò kú ọ̀rùn lọ ọlọ́run jára kàwé ẹlẹ́bọ̀ àdúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà bá mi dúpẹ́ fọlọ́run jára kàwé ẹlẹ́bọ̀ o báwọn ẹlẹ́bọ̀ ò ní túmọ̀ mọ́ ní gbogbo Nàìjíríà mo dára ọlọ́run ṣe làwọn ẹlẹ́bí bí màálù gbé mọ́ngòrò bẹ́ẹ̀ tẹ̀sí check wájú mi ní ṣẹ́bí mi ṣe get out ò ní túmọ̀ ọlọ́run jára kí gbogbo ẹlẹ́bọ̀ lẹ Yorùbá pátápátá àṣẹ máa ń parọ́ ni àwọn gbogbo yẹn wá rí pé tálọ́lọ́hún ìwọ tí a kò wá defend Ọ̀rúnmìlà tí a kò wá defend mọ́rẹ̀ mi àbí lórúkọ àwọn wèrè yìí lẹ́ máa ń pè tí a kò wá defend ìwọ ṣé ìwọ ilé ẹ̀kọ́ tó wá parọ́ tálọ́lọ́hún ṣé ìwọ tálọ́lọ́hún ẹ̀kọ́ tó wá parọ́ wọn náà wá bọ́ ta wá pàdúró rọ́lá wá parọ́ tó bẹ́ẹ̀ no wọn expect rọ́ ẹ̀ lọ́dọ̀ tálọ́lọ́hún ara wọ́n ẹ̀kọ́ tálọ́lọ́hún wá parọ́ tó tóbi jù olómọ yẹn ti kú o òun náà ti mọ̀ kó máa kú wọ́n ti mọ̀ kó máa kú mo bá ṣe ń ṣètùtù fún mo ti mọ̀ kó máa kú mo ní tálọ́lọ́hún ń dá àkùn tí ọlọ́run kan ní ń já àkùn fásikún mi nọ́mbà yìí fatabayanu ọlọ́run ní pé tó bá gbé ọ̀rọ̀ ìròyìn kan wá bẹ́ẹ̀ fi ṣe investigation èmi ṣe full investigation mi tó balance tí ó dàrú mo tẹ̀lé investigation yẹn délẹ̀ tọ́ ni pé níbo lọ́mọ yẹn wà tó wà lálàáfíà pẹ̀lẹ́ tó ń gbọ́dọ̀ ọlọ́run tó ń sọ̀rọ̀ fún sọ̀rọ̀ irú ọ̀nìkan ọlọ́run pa ọlọ́run kan ká ṣe investigation sọ fatabayanu ṣe investigation kọ́lọ́ máa ṣàṣàánú wa àdúpẹ́ gbogbo amùsùlùmí àkú oríire o gbogbo amùsùlùmí káàkiri gbogbo àgbáláyé àkú oríire o àkú oríire o àkú oríire o mo bá gbogbo mùsùlùmí àgbáláyé gbogbo mùsùlùmí tó sọ̀rọ̀ bàbá bàbá àdúpẹ́ fọlọ́run tójú tàwọn ẹlẹ́bọ lẹ́ Yorùbá pátápátá ọlọ́run jẹ̀jẹ̀ wọn fún gbogbo ẹlẹ́bọ lẹ́ yóò bá fún wọn ṣẹ̀sìn mo dúpẹ́ fọlọ́run jára kí gbogbo ìwé ẹlẹ́bọ ọlọ́run kò ní sùnmọ́ jùlẹ̀ náà káwọn tó bá lè bọ́ta lọ sí ibodè tó bá lè bọ́ta lọ sí ìgboro kó fẹ́ lọ ra kọ́ báyìí ó fẹ́ lọ ra lẹ́kùlẹ́jà tó gbẹ́ máa ń pè bọ́dá tá ọlọ́ọ̀ṣẹ̀ lọ́mọ yẹn ti kú àṣẹ ìparọ́ fún wa ni ọlọ́run jára kí gbogbo àwọn ẹlẹ́bọ Nàìjíríà ó dùn wọn gbọ́gbọ́ yẹn kú tó bá yẹ kó kú ni wọn máa ní ṣí dáhùn sọ fún yín nìyẹn ń dáhùn sọ fún yín nìyẹn ọmọ ògbóló máa kú kò ní kú ń dáhùn sọ fún yín nìyẹn so ọmọ yìí jọ nítorí ọlọ́run ìwọ ọkọ ọmọbìnrin yìí mo fọlọ́run bẹ́ o ẹ̀yin èèyàn tẹ́ bá mọ ọmọbìnrin yẹn bá wa pẹ́ o máa sọ bá fẹ́ sa òkè kọ́ bá fi sọ fún ọmọbìnrin gbọ́dọ̀ be careful ọ̀nà 2 sí 3 ló máa fi ṣàbúrú fún èèyàn o wọ́n máa sọ tẹ́lẹ̀ bọ́ bá ń gbénu lé pẹ̀lú wọn tó bá jẹ́ pé lè face me and face you ló ń gbé tó bá ń dáná lẹ́kùlé kó má fún oúnjẹ tó ń dálẹ̀ lẹ́kùlé wọ́n máa jogun sí o ìwà wọn nìyẹn wọ́n máa poison ẹ̀ wọ́n máa poison ẹ̀ mọ́lé tó bá pẹ́ lè face me and face you wọ́n máa jogun sínú oúnjẹ tó ń jẹ àbí kan jù kan sínú ilé fún wọn tó bá pẹ́ lè face me and face you ní o ó lè má gbóúnjẹ jẹ lọ́wọ́ anybody kó má gbóúnjẹ jẹ ọmọ ẹ̀gbọ́n kó sọ́mọ ẹ̀ kó sọ́ rẹ̀ torí gbogbo ọ̀nà tó bá ti score goal náà máa wá gbogbo ọ̀nà tó bá ti score goal wọn máa wá gidi gan tó o bá ti gbà kọjá lọ́wọ́ wọn tó o gbà kọjá lọ́wọ́ wọn tó o lè ráyè jù sínú oúnjẹ tó fẹ́ jẹ o ti ṣẹ́gun orí burúkú wọn tó o ráyè jù sínú oúnjẹ tó o lè jù fún oúnjẹ fún ẹ o ti tán ọmọ ẹ̀gbọ́n gbà kọjá lọ́wọ́ àtọ́kù ẹ̀ àti wọ́ ẹ má gbà kọjá lọ́wọ́ èèyàn ẹjọ́ torí Ọlọ́run torí gbogbo ọ̀nà tó bá ti score goal náà wọ́n wá bọ́ sí wáyé kò dẹ̀ sẹ́ tó lè bá wọn sọ wọ́n máa wá gbogbo ọ̀nà láti àfẹ́ score goal náà ni wọ́n fẹ́ score goal ni o Ọlọ́run tó bá ṣàṣìjú àná wa Ọlọ́run má ṣàyọ̀nù sí wa a máa bẹ̀rẹ̀ Sọ Gbangba Káyé Gbọ́ láìpẹ́ lórí platform wa kàfẹ́ máa gbé àní kàfẹ́ bẹ̀rẹ̀ Sọ Gbangba Káyé Gbọ́ wa anybody tó bá ti ní issue tó fẹ́ sọ gbangba ọ̀rọ̀ pé a máa connect onítàn lórí fóònù kọ
onítọ̀hún yẹn máa wá sí studio wa tó máa jókòó báyìí tó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ wa a máa interview ẹ̀ tó máa sọ tí gbogbo ayé máa gbọ́ ni sọ gbàgbàgbà yìí gbọ́ àti ta ló parọ́ a máa bẹ̀rẹ̀ a máa wá fix ọjọ́ yẹn pé ọjọ́ báyìí la fẹ́ máa lò gbogbo àwọn èèyàn tó wá fẹ́ máa wá live sọ gbàgbàgbà yìí gbọ́ ẹni tó fẹ́ sọ gbàgbàgbà yìí gbọ́ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí a máa wá sọ gbàgbàgbà yìí gbọ́ báyìí àwọn èèyàn máa live àwọn èèyàn máa pè wọlé ẹ bá alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sọ alákọ̀ọ́ bẹ̀rẹ̀ irú ariwo yẹn táwọn èèyàn máa pè wọlé tó máa rojọ́ tí wọ́n tó máa rojọ́ pé kọ́ báyìí ní lágbára afáàbáyé ṣe fún mi afáàbáyé ṣe pé kíníkan kíníkan sọ gbàgbà káyé gbọ́ làpẹ́ gbà pé má sọ fún mi kọ́nà wá sọ gbàgbà báyìí káyé gbọ́ bẹ́ẹ̀ ni àwa tí wàá fẹ́ bẹ̀rẹ̀ àbátí lẹ pósítà síta pé wọ àfífó nọ́mbà bẹ́ẹ̀ ìwọ tó bá fẹ́ wá àmà máa fi àwọn èèyàn kọ̀ọ̀kan kí ló pé àmà fún kálukú déètì pé ìjọba ìlú máa wá onítọ̀ yẹn máa wá máa jókòó máa wá sí stúdíò àti máa jókòó ni ó máa sọ̀rọ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ asọ́jáde a ní ṣe recording live la máa ṣe tí gbogbo ayé máa rí ohun tó ṣẹlẹ̀ sọ káyé gbọ́ abalapàdé à ń jẹ mọ́sàlẹ̀ tètè lọ́wọ́ àti bẹ̀rẹ̀ ó kù díẹ̀ ọlọ́wà ṣe rọrùn subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.